When I call the video, now just listen. Now, ladies and gentlemen, if you're a big Tati BG fan and you love Davido, and you love Davido, and you love OBO, make some noise! Yeah, now, yeah! ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ti ń wò pé ṣé lóòótọ́ ni pé Davido làwọn rí tó wọ aṣọ tí Pella mú tó fi ṣèyàwó. ẹ jẹ́ ìyẹn náà fún yín gbogbo yín náà lẹ mọ̀ pé Carter Eve kò wá bí wedding ǹjẹ́ ní Davido wá tàbí ó wá àti pé tí ó bá tiẹ̀ wá gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní o máa ń tó ṣẹlẹ̀ láàrin Davido àti Pella o gbogbo ẹ̀ ní ṣàlàyé fún yín nínú fídíò yín sì tún mú wá fún yín àwọn nǹkan àgbàyanu àwọn nǹkan ribiribi tó ṣẹlẹ̀ níbi wedding Pella wedding wo ni à ń rètí ní number 1 báyìí ṣé wedding Priscilla Òjó èyàn ọmọ Ìyábọ̀ Òjó ni wọ́n ń rètí sí number 1 ni ṣé wedding Davido Adeleke èyàn ọmọ bàbá olówó èmi ọmọ bàbá olówó wọ́n fẹ́ dá mi dúró so ni wọ́n ń rètí ní number 1 ni àbí Pella yìí àbí wedding ẹ̀ ti gba number 1 máwọn méjèèjì lọ́wọ́ mo ń bọ̀ ná ẹ má ìlọ ọbì kankan ẹ subscribe sórí YouTube channel wa. fàárà yìí ti ń tàn káàkiri níkànnì ayélujára látàrí pé irú aṣọ tí Davido wọ̀ ó papọ̀ mọ́ aṣọ Pella tí wọ́n fi ṣe wedding Pella. Davido ó wá bí wedding ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tí Davido ò fi wá ẹ̀yin náà rántí fídíò kan tí Pella ṣe nígbà tó kọ́ńtàtì Davido bóun fẹ́ kó wá bí wedding ọ̀hún Pella ṣe fídíò kan gbà náà ẹ̀yin tẹ́ bá tí ì rí ẹ jẹ́ n sáré play ẹ̀ fún yín mò ń bára sọ̀rọ̀ Carter Eve o ibi tí Carter Eve ti ń sunkún títí ń wo Pella live báyìí ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ ti Davido tán kí n yànnà ní ilé òun kó clear ká tó bọ́ sábàlá mi ẹ já wo tí Pella sọ lásìkò ìgbà náà ó tún sọ nǹkan kan míì mò ń bọ̀ náà. They come live for that. I don't want to go enter problem because you get some people have don't cause them. No problem. You sir, 001. Very big user. They don't want to show up with a person on the use person. On the user, you are a user. You are a user. To whom is may consign. To whom it may consign. To who it may consign. Davido náà sọ nǹkan kan lẹ́yìn ìgbà tí Pella ṣe fídíò yìí. Pella náà tún sọ nǹkan kan. Kí ni kọ́ ni Davido sọ? Ẹ̀yin náà ti gbọ́ ọ sọ pé user 001. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Davido ní 001 ní ọmọ sí ní 001 Nàìjíríà. Ẹ jẹ́ wọn á gbé yín débẹ̀. Kí ni Davido kọ́kọ́ sọ? Ẹ jẹ́ n kọ́kọ́ mú reply tó sọ wá níkànnì ayélujára. Davido reply post Cubana Chief Priest. Ẹ̀yin náà mọ̀ pé báyìí làwọn méjèèjì ọ̀rẹ́ 5 and 6 ni wọ́n. Ó wá ìgbà tí Cubana Chief Priest tó sọ pé ja Pella 2026 nínú Javis vs Pella 2003 Javis hook Pella. Davido wá reply ó ní na everything dem dey said Igbo man. Ṣé mọ̀ pé àwọn ènìyàn ti mọ̀ yìí pé n tó fi jẹ́ pé ó reply sí post Cubana Chief Priest tó jẹ́ pé Javis and Pella ní bá wí ó ṣeé ṣe kó jẹ́ pé owó aṣọ ẹbí tí wọ́n ń sọ tí wọ́n pè ní sọ pé na everything dem dey sell. Kí wá ní Pella sọ ń tiẹ̀ ṣe mọ̀ pé ó ti níyànjú bọ̀ àti mọ ìdí tó bá jẹ́ pé àti mọ ìdí tí Davido tí ò fi lọ wedding rẹ̀ káàtẹ̀ sọ pé ó ti ń wò pé bọ́ yóò wọ́n lọ gan ẹ wo ọ̀rọ̀ tí Pella sọ tó ní user 001 Pella náà tún wá sọ nǹkan kan ẹ jẹ́ n sáré kà fún yín kí n tó wá mú abala tí Carter Eve wá. Ìgbà tí Pella rí pé àwọn 30gbg èyàn fans Davido wọ́n ti ń drag wọn ní kànnì ayélujára X gbogbo ẹ̀ ó wá post nǹkan sí story rẹ̀ ó wá ní na today I know say people wey call me olodo na dem be olodo ó ní gbogbo àwọn tí ń kò mú ní olodo uprising a jẹ́ pé gbogbo wọn gan lolodo ẹ jẹ́ àwòdì tó fi sọ bẹ́ẹ̀ ó ní because how Davido name take be user anybody how Davido name take be user ó ní bò ní ó kọ Davido ó sì papọ̀ mọ́ user tóun sọ nínú fídíò òun ẹ̀ pé user 001 ló sọ
kò fi 001 sílé. Ó wá ní anybody can be 001. Ó ti wá fẹ́ clarify ẹ̀. Ó lóun pè ní user. Ó ní anybody can be 001. Ẹ mọ̀ pé ó fi user 001 sí. Ó ní anybody ló lè jẹ́ 001 in what they are good at. Ó ní anybody lòun lè máa bá wí user 001. Ó ní kò mí kó jẹ́ pé Davido nìkan ni. Some said people are user 001 mean they are good in what they do. For some people wey be user there are 001 in it. Ó ní pé tó bá jẹ́ pé user 001 tó ń sọ, ó ní ẹlòmíì náà tún lè wà ní industry mi tó jẹ́ pé user 001 tó lè máa bá wí náà tó jẹ́ pé òun ní 001. You all just want to bring me down in any way you na go just try. Ó ní gbogbo ọ̀nà ẹlẹ́sà ń wá láti jẹ́ kó gò ń wálẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tí bá ń bá Davido fà ní industry ní Nàìjíríà yìí ó ń fi nǹkan ṣeré o torí pé fans ẹ̀ òun àti Wizkid fans bàbá ńlá. Davido is 001 in music. Ọwọ́ yẹn nìyẹn. Ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa music pé ká kọrin pé èmi ọmọ bàbá olówó, ó ní Davido ní 001. Ó ní Davido tó ń wá ń bá wí ó lè má jẹ́ Davido. Ó ní 001 user 001 tó ń bá wí ó lè má jẹ́ Davido. Ó lè jẹ́ lómi, ó lè jẹ́ ní comedy, bóyá 001 comedian, 001 Nollywood. Ọ̀sá ìyànnà ẹ̀ tí ń bá wí. Àwọn ènìyàn tí wọ́n wò torí pé Davido ọ̀wà mo ti kọ́ clarify tí ẹ rí aṣọ tí ẹ rí tí Davido wọ̀n ẹ̀ ìjọ wedding tiẹ̀ ni. Bó làwọn ènìyàn ṣe wá ránkì wedding wọn. Àwọn ènìyàn tí mú online báyìí, àwọn ènìyàn tí mú wedding Pella gẹ́gẹ́ bí number 1. Táwọn ènìyàn dẹ̀ mú pé ti Davido Adeleke ò ní number 2. Táwọn ènìyàn dẹ̀ mú ti Priscilla Ojo èyàn ọmọ Ìyábọ̀ Òjó tí wọ́n dẹ̀ mú ní number 3 ní wedding tó ti lágbára jù ní Nàìjíríà. Sẹ́pà tó láwọn wedding tó ẹ́ pé àwọn ayé gbọ́ ọ̀run mọ́ o bíi Lateef Adédìméjì oríṣiríṣi wedding. Bọ́n táwọn ènìyàn sì ń jẹ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn ènìyàn sì ń ránkẹ́ níkànnì ayélujára X. Wọ́n ní ti Pella yìí pé number 1 ni o. Ẹ wá já wu Machala èyàn Machala ṣé Machala abo ní ká pè òun náà Kata Efe. Ẹ já kọ́ wò níbi tí bàbá tí ń wa mi ẹkún mu lórí tí ń wo live TV torí pé nínú gbogbo celeb ó fẹ́ dárúgbà pé òun nìkan ni Pella ò fìwé pé o kò sẹ́ndì aṣọ ibi sí. Mò ń bọ̀ náà ẹ má lọ ibi kankan. Gbogbo àwọn ènìyàn tí ń wò pé kí ni Kata Efe ṣe fún Pella tó fi sọ wípé òun ò tiẹ̀ fẹ́ rí ibi wedding òun. Kódà Gégé tó jẹ́ mọ̀dàrú ń bí lọ́ọ̀fù gan tó ti ń sọ fún Pella láti ìjọ ìgbé kó má wedding. Ó sẹ́ndì aṣọ ibi sí tó sì wà lọ́ àwọn groom men. Bó ni Kata Efe kí wá ní Kata Efe. Àwọn ènìyàn ti ń sọ pé bóyá issue tí ẹjọ́ níjó ní jẹ́ ń fọ́ mọ́tò ara wọn lọ́fà. Ẹ wò ẹjẹ́ àti ìgbélé tẹ́yìn. Wedding wo tẹ́yìn bá fẹ́ ránkì wedding nínú Nàìjíríà. Wedding wo lẹ́yìn ó ránkì ní number 1 nínú ti Pella, Davido àti Priscilla Ojo.